lórí ọ̀rọ̀ Alhaja Kaola àti Baba Akeugba Gold, Ìyá Gẹ̀ẹ́sẹ̀ ti sọ̀rọ̀ kódà Ìyá Gẹ̀ẹ́sẹ̀ ti pariwo Sunday Igboho lórí ọ̀rọ̀ yìí, ó pariwo lórí Sunday Igboho, ẹ wo fídíò yìí. lọ ṣọ́ra ẹ Lady K, lọ ṣọ́ ara ẹ, lọ ṣọ́ ara ẹ. Ìwọ ló jẹ́ kí n perí Sunday Igboho lórí ọ̀rọ̀. Mo fẹ́ kí Sunday Igboho tó bá rí fídíò yìí kó bá mi pè é sí àkíyèsí. Ohun tó bá jẹ́ gbà kí Lady K, torí ìwọ ló lè bá Lady K sọ̀rọ̀. Sunday Igboho, ìwọ ló lè bá Lady K sọ̀rọ̀, sọ fún Lady K kó mọ̀ mẹ́nu kan Akeugba Gold, kó lè mọ̀ mẹ́nu kan pé àwọn Islam fẹ́ rẹ́ Kaola jẹ. Islam wọ̀ lélẹ̀ ǹjẹ́ gbọ́, torí ẹ rí gbogbo bí ṣe ń tu bí ejò lórí àwọn ẹni tí kì í ṣẹgbẹ́ bàbá rẹ̀ gan, ó sọ̀rọ̀ sí wọn. Lórí àwọn ẹni tí kì í ṣẹgbẹ́ ọkọ ẹ̀, ó sọ̀rọ̀ sí wọn. Ní o sọ̀rọ̀ báyìí tẹ́lẹ̀. Akeugba Gold kan ló ti Kaola mọ́lé, ẹnu Kaola ló ti Kaola mọ́lé. Ẹni kí ló sọ sí adájọ́, ẹ lọ wo fídíò rẹ̀. Ẹni kí ló sọ sí Akeugba Gold, ẹ lọ wo fídíò rẹ̀. Olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ yìí ni wípé bàbá súnmọ́ àwọn kan nínú ẹ̀sìn mùsùlùmí, ó dẹ̀ súnmọ́ Lady K. Wọ́n dẹ̀ ń sọ wípé kí bàbá bá Lady K sọ̀rọ̀, kí Lady K máa tùtùkùtù bó ṣe máa ń tu ọ̀rọ̀ ilé òkè sọ̀rọ̀ Odùduwà nation, ọ̀rọ̀ mùsùlùmí lélẹ̀. Lady K ò jẹ́ kí ṣe mùsùlùmí, so ìwọ̀nba ni kó dá sí mọ́, ìwọ̀nba ni kó ṣe kíni kó dá sí mọ́, ìwọ̀nba ni kó sọ nǹkan tó jẹ́ òótọ́ mọ́. So nǹkan tó jẹ́ kọ̀rọ̀ fi kan Olóyè Sunday Igboho nìyẹn, wípé kí Olóyè Sunday Igboho lè kìlọ̀ fún Lady K kó má sọ nǹkan tó jẹ́ òótọ́, number one. Number two dẹ̀ ni wípé fún èyí tí ẹ̀ ń bú Alhaja Akeugba Gold wípé ó ṣe báwo ló ṣe máa ní kí wọ́n lọ gbé Alhaja Kaola. Mo lérò pé gbogbo ilẹ̀ gbọ́ lẹ́nu màmá ò dẹ̀ kí í parọ́, màmá Gẹ̀ẹ́sẹ̀ kì í parọ́, ṣé Gẹ̀ẹ́sẹ̀ nàbí Gẹ̀ẹ́sẹ̀ ìyá ò kí í parọ́. Mo lérò pé gbogbo ilẹ̀ gbọ́, ṣùgbọ́n láàrin èmi àti kí ni ìmọ̀ràn yín fún Lady K, kí ni ìmọ̀ràn yín fún Baba Akeugba Gold, kí dẹ̀ ni ìmọ̀ràn yín fún ìyá Alhaja Kaola. Ẹ fún mi lọ́kàn lábẹ́ comment section. This is Adomade, bye for now.